ọjọ́ ajé lónìí, ajé olókun ajé ọlọ́sà yóò fi ilé wa àti ọ̀dẹ̀ wa ṣe ibùgbé. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣọjọ́ Monday ọjọ́ 22 nínú oṣù kìíní ọdún 2024. Fún mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Sẹ́nẹ́tọ̀ George Akume, òun mà ló ti sọ̀rọ̀ bóde báyìí wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá ń ṣiṣẹ́ takuntakun lójúnà láti lè mú kí orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó jí padà bọ̀ sí ipò kúrò ní ipò òkú eléyìí tó wà báyìí. Akume tó sọ̀rọ̀ mú níbi ìsìn ìdúpẹ́ kan eléyìí tí wọ́n fi perí rẹ̀ nílé ìjọ àgùdà kan èyí tó ń bẹ nílùú Àbújá lánàá ti ṣe ọjọ́ Sunday àìkú tí ṣe ọjọ́ 21 nínú oṣù kìíní ọdún tá a wà yìí. Lásìkò tó ń gbégbá ọpẹ́ ọ̀hún nínú ilé ìjọsìn náà ni George Akume ló ti sọ̀rọ̀ tó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ ti gbogbo àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn nílé ìjọsìn ọ̀hún wípé àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan ò gbẹ́rù lórí. Ó ní Ààrẹ Bọ́lá Tinubu nílò ìrànwọ́ àdúrà àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń ti àforítì lójúnà láti lè jẹ́ kí ètò ìṣèjọba rẹ̀ kó tètè múnádóko. Akume ní adìyẹ Tinubu ó ní adìyẹ Tinubu làágùn ṣùgbọ́n irun tí ń bẹ lára rẹ̀ èyí tá a mọ̀ sí ìyẹ́ ni ò jẹ́ wọ̀n o, nítorí wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti dòkú kó tó di wípé Tinubu tẹ́wọ́ gbà lọ́wọ́ ààrẹ àná tí ṣe Muhammadu Buhari. Ó ní láti ìgbà tí ààrẹ Tinubu tó ti wá tẹ́wọ́ gba ìdàṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà, òun ló ti ń gbé àwọn ìgbésẹ̀ akin lójúnà láti lè jí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí èyí tó dòkú o. Ó ní ṣùgbọ́n fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé ààrẹ Tinubu yóò mú àyípadà rere bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo nǹkan yóò sì máa lọ ní mẹ̀lọmẹ̀lọ bí a ti kọ̀wé rẹ̀ tó ń ti rànwọ́ àdúrà àwọn ọmọlẹ̀ yìí ni yóò jẹ́ kí iṣẹ́ ọ̀hún yá o. Lákòótán nínú ọ̀rọ̀ Akume, ó dúpẹ́ o lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àforíjì tí wọ́n ní títí di àsìkò yìí tó sì fi dá wọn lójú pé ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí yóò san wọn yóò sì ṣe dáadáa fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Orímisan Ayédàtiwà, òun mà ló ti sọ̀rọ̀ bóde o wípé àwọn ń dúró de gbogbo ẹbí olóògbé tí ṣe ti gómìnà àná ní ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu fún ìtẹ̀síwájú àti ìlànà eléyìí tí wọn yóò fi ṣe òkú Akeredolu lọ́nà tí ó gbà mú ẹ̀yẹ àti ìwúrí bá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù ní ìpínlẹ̀ Ondo. Lucky Ayédàtiwà èyí tó sọ wípé ẹbí Rotimi Akeredolu làwọn dúró dè lórí gbogbo ìlànà tí wọ́n nílẹ̀ fún ẹ̀yẹ ìkẹyìn eyín ayẹyẹ ìsìnkú Rotimi Akeredolu. Ó ní gẹ́rẹ́ tí wọ́n bá ti gba ìtẹ̀síwájú tó ń ti àwọn àlàkalẹ̀ àti ìlànà wọn báyìí, ó ní kùrùkẹrẹ ìpalẹ̀mọ́ òkú ayẹyẹ Rotimi Akeredolu ni yóò bẹ̀rẹ̀. Ayédàtiwà ò ti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo lọ́wọ́ báyìí. Lucky òun ló sọ̀rọ̀ náà lásìkò tó ń gba àlejò ọ̀gá àgbà tuntun fún ilé ẹ̀kọ́ gíga fáfitì Elizade Yunifásítì èyí tó ń bẹ ní Ìlaramọ̀kìn ní ìpínlẹ̀ Ondo. Nígbà tí Lucky Ayédàtiwà ń gbàlejò ọ̀jọ̀gbọ́n ọ̀hún eyín ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ìjàdùọlá ní ilé rẹ̀ tí ń bẹ ní Àkúrẹ́ o, òun mà ló ti sọ̀rọ̀ bóde lásìkò tí ọ̀jọ̀gbọ́n ọ̀hún tó ń ṣẹ̀lẹ̀ ń bẹ̀ wọ̀n sí Lucky Ayédàtiwà ni wọ́n tẹnu bọ̀rọ̀ àwọn iṣẹ́ takuntakun àwọn iṣẹ́ má lè gbàgbé eléyìí tí olóògbé Rotimi Akeredolu tó ti ṣe ní ìpínlẹ̀ Ondo tó ń ti orúkọ rere èyí tó fi lélẹ̀. Níbẹ̀ ni gómìnà lọ́wọ́ báyìí Lucky Ayédàtiwà ti sọ̀rọ̀. Ó ní òkú Rotimi Akeredolu kì í ṣe òkú ọ̀fọ̀ bí kò ṣe wípé ẹ̀yẹ ìkẹyìn èyí tí ó mú ìwúrí bá gbogbo ìpínlẹ̀ Ondo àti ọmọ ìpínlẹ̀ Ondo nílé lóko lẹ́yìn odi làwọn ó ṣe o.
ó ní wọn yóò sì ṣe ayẹyẹ ọ̀hún bó ti tó àti bó ti yẹ tí gbogbo ìpínlẹ̀ Ondo tí wọ́n máa gbé oríyìn fún ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí. Ọ̀jọ̀gbọ́n ọ̀hún ọ̀jọ̀gbọ́n tuntun Káyọ̀dé Ìjàdùọlá òun náà ṣàìsọ ọ̀kan sí méjì o. Ó ní ìgbáyé Rótìmí Akérédolú ó ní bàbá òun jẹ́ ń tó létí ìgbọ́ tó sì jẹ́ akin eléyìí tí ò ní ìbẹ̀rù ìlọsíwájú rere. Ó ní kò sí ní lọ́kàn pé nǹkan kan bẹ tí ò ṣeé ṣe o. Ó lóhun tí Rótìmí Akérédolú bá ti lóhun yóò ṣe láṣeyọrí àṣegbàyì ni yóò ṣe é. Ó ní ṣùgbọ́n o ikú kò jẹ́ ká gbádùn ìyẹn kò jẹ́ ká gbádùn obì tó gbó kàkà. Ó wá gbàdúrà fún Akérédolú pé iwájú tó dojúkọ o yóò da àyè tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Bákan náà ni ọ̀jọ̀gbọ́n ọ̀hún tún gbàdúrà fún ẹni tó jẹ́ gómìnà lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwá wípé ètò ìṣèjọba rẹ̀ yóò kẹsẹ̀ járí yóò sì ṣe àṣeyọrí ní ìpínlẹ̀ Ondo. Alákòóso tẹ́lẹ̀ rí fún ètò ìlera ní orílẹ̀-èdè wa Nàìjíríà Ọlọ́runbẹ Mámọ́ra òun mà ló ti sọ̀rọ̀ àwọn ìdojúkọ àti àwọn wàhálà eléyìí tí àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ní àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń kojú o lábẹ́ àwọn ìjọba ìpínlẹ̀ wọn gbogbo. Mámọ́ra tó sọ̀rọ̀ ọ̀hún lórílẹ̀ iṣẹ́ amóhùnmáwòrán kan èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n ń bèrè ojú ìwòye rẹ̀ sí bí ètò ìṣèjọba ìbílẹ̀ bó ṣe ń lọ lábẹ́ àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo. Òun mà ló ti tẹnu bọ̀rọ̀. Ó ní tí wọ́n bá ní báwo ló ṣe rí o ó ní bí ti rí rèé nítorí pé kíní ọ̀hún ó ti ṣe òun rí o. Ó ní lábẹ́ ètò ìṣèjọba gómìnà ayé ológun ní ìpínlẹ̀ Èkó àti láyé ìjọba ológun ní orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe fìdí ẹ̀ o. Eyín Abubakar Abdulsalamu ní ìgbà tó ń bẹ̀ lóní lọ́dún náà lọ́dún 1998 sí ọdún 2001 ń lòun fi jẹ́ alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ wípé àtìgbà náà làwọn ti ń gbé ìgbésẹ̀ wípé kí àwọn ìjọba ìbílẹ̀ gbogbo kí wọ́n lè wà ní òmìnira ara wọn kúrò lábẹ́ ìjọba ìbílẹ̀. Ó ní kò sóhun kan eléyìí tí ìjọba ìbílẹ̀ lè dá ṣe o tó fi mọ́ ètò ìdìbò àti àpò ìṣúná owó tó fi mọ́ àwọn iṣẹ́ ìdàgbàsókè. Ó ní nípa ìdí èyí ó ní àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n ti pa kádàrá ìjọba ìbílẹ̀ dà wọ́n sì ti gbẹ́sẹ̀ lé ògo wọn láti lè jẹ́ ààbọ̀ àti láti lè mú ayé dẹrùn fún gbogbo àwọn èèyàn tí wọ́n bẹ lẹ́sẹ̀ kùkú ní ìpínlẹ̀ wọn tí wọ́n ti jáde. Ó ní àwọn ìjọba ìpínlẹ̀ yìí wọ́n ti ràgàbó wọ́n ti ṣètìbọ̀kùà lórí àwọn àjẹmọ́nú àti àwọn ohun tó tọ́ sí àwọn ará ìlú lẹ́sẹ̀ kùkù tó yẹ kí wọ́n ṣe fún àwọn ìjọba ìbílẹ̀ gbogbo. Ó ní àwọn ìjọba ìpínlẹ̀ ló ti si ètìdé o. Nípa ìdí èyí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ ìṣòro òun ni àwọn alága ìjọba ìbílẹ̀ ni wọ́n ń dojúkọ lábẹ́ àwọn ìjọba ìpínlẹ̀ wọn ti ṣe àwọn gómìnà gbogbo. Ó ní nígbà tí òun bẹ̀ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ní ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó ó ní gbogbo ọ̀nà làwọn ti gbà gbogbo ìjà eré làwọn ti sá láti lè rí wípé àwọn alága ìjọba ìbílẹ̀ àwọn náà ń lo ọdún mẹ́rin bíi ti àwọn gómìnà àti ìjọba àpapọ̀ lórí àlééfà tó sì jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún ṣùgbọ́n àwọn ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ àwọn ni wọ́n pa kádàrá ìgbésẹ̀ náà tí ò fi ní àṣeyọrí kankan o. Ó ní nípa ìdí èyí ó ní àwọn alága ìjọba ìbílẹ̀ wọn ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lábẹ́ àwọn gómìnà wọn ṣùgbọ́n tó jẹ́ wípé ó ti di só inú ẹ̀kú tó ti jẹ́ àmúmọ́ra fún egun wọn o. Ó wá ní ó kù nìbọ́rò àwọn náà wọn yóò gbé ìgbésẹ̀ ní láti fi pa ẹsẹ̀ òfin àti ọ̀nà tó tọ̀tọ̀ kí wọ́n lè ja àjàbọ́ kúrò lọ́wọ́ àwọn gómìnà àríjẹ níbi ohun tí ò da àwọn ìtìbọ̀nkùà bámbámú ni mo yóò tí wọ́n sì ètèdé àwọn tó tọ́ sí àwọn ará ìlú lẹ́sẹ̀ kùkù. Látàrí iṣẹ́ takuntakun tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣe ní ìpínlẹ̀ Ògùn àwọn ẹ̀ṣọ́ aláàbò àjọ SOSAFE òun mà ló ti tẹ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó jẹ́ ti ẹgbẹ́ ẹyẹ o lára àwọn tí wọ́n ń da ìpínlẹ̀ Ògùn láàmú tí wọ́n jẹ́ ó nísinmi. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún èyí tọ́wọ́ àjọ SOSAFE tó tẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Kàbírù Adédọ̀tun tó tún ní àpèdárúkọ kan tí ń jẹ́ Kébì ìmà lọ́wọ́ ti tó pẹ̀lú ìbọn ìléwọ́ kan eléyìí tí wọ́n ká mọ́ lọ́wọ́ o. Àjọ SOSAFE ọ̀hún tó sọ̀rọ̀ náà jáde
látẹnu ọ̀gá àgbà Gonzalo eléyìí tó gbé jáde o látẹnu tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún èyí tó gbé jáde lórúkọ ọ̀gá àgbà Gonzalo ènìyàn ní òkè mọ̀sán ni wọ́n ní ọwọ́ ti tó arákùnrin ọ̀hún ẹni tó jẹ́ alukoro fún àjọ sosef ní ìpínlẹ̀ Ògùn eyín Moruf Yusuf òun ló gbé ọ̀rọ̀ ọ̀hún jáde wípé agbègbè òkè mọ̀sán lọ́wọ́ ti tẹ arákùnrin ọ̀hún tí wọ́n sì ti fà á lé àwọn ọlọ́pàá eléyìí tó wà ní agbègbè náà lọ́wọ́ o tí wọ́n sì ti gbé lọ sí olúléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní eléwéré Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn fún ìwádìí síwájú sí i ṣùgbọ́n nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbà kalẹ̀ lẹ́nu Kébì èyí tó jẹ́ ọ̀kan nínú àmì ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tí wọ́n mú òun sọ di mímọ̀ o wípé lótìtọ́ àti lódodo ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ibi o lòun ti lọ́wọ́ sí tóun sì ti bà nǹkan jẹ́ ó lámọ̀ bọ́wọ́ ti bá òun yìí òun gbàgbé pé omi ló tán lẹ́yìn ẹja òun o ọ̀rọ̀ wọ̀nyí ni wọ́n ti ń gbà sílẹ̀ lẹ́nu ọ̀gbẹ́ni náà ṣùgbọ́n ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá òun náà ti fìdí rẹ̀ múlẹ̀ o ó ní ìwádìí ó ti ń lọ lọ́wọ́ báyìí láti gbọ́ gbogbo àwọn iṣẹ́ ibi èyí tí Kébì tó ti ṣe kó tó di pé wọ́n taari rẹ̀ lọ sí ilé ẹjọ́. Nínú ìròyìn amúlùdùn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti elédè Yorùbá èèyàn Jayé Kútì òun mà ló ti sọ ojúwòye rẹ̀ lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bí wọ́n ṣe ń di màmá ń dágbé o tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń bẹ nínú ìgbéyàwó gan ló fẹ́ jáde kúrò ńbẹ̀ kí wọ́n lè ní ìrìn bákan náà kí wọ́n lè má dágbé o ọ̀rọ̀ yìí tó jáde lẹ́nu Jayé Kútì lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní ìdá mẹ́rìnléní ọgọ́rin àwọn obìnrin ló fẹ́ mú orí kúrò nínú ìrìn àjò lọ́kọláya wọn o kí àwọn náà máa dágbé o látàrí àwọn ìwà kò tọ́ pàápàá jù ìwà ìrẹ́nijẹ eléyìí tí àwọn ọkùnrin tí wọ́n ń wò. Kútì tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lásìkò tí wọ́n bá ń ṣe àfẹ́sọ́nà ó ní àwọn ọkùnrin wọ́n máa fi ìwà àgbèrè àti ìwà búburú ọwọ́ wọn máa fi pamọ́ ni ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti ṣe ìgbéyàwó tí wọ́n ti kí òkà bọ̀ wọ́n lọ́wọ́ o ní àwọn ọkùnrin yóò bẹ̀rẹ̀ sí ní máa pàṣẹ tí wọ́n máa ní àwọn ní baálé ilé o àwa sì ló lórí ilé tó jẹ́ pé lára àwọn ìwà wọ̀nyí ní ìwà ìrẹ́nijẹ láti máa yan àlè àti ṣohun tí ò tọ́ ní ìta gbangba ó ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti rárí wọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro yìí pàápàá jù ìrìn àjò lọ́kọláya èyí tí ọmọ bá ti wọ̀ ó ló máa ń nira fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin láti mú orí bọ́ kúrò nínú ìrìn àjò bẹ́ẹ̀ ó ní fún àpẹẹrẹ ó ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti ká lára òun ti gbìyànjú gbà á lérò láti kúrò nínú ìrìn àjò ìfẹ́ òun kóhun di ìyá dágbé ó ní ṣùgbọ́n kò rọrùn torí wípé ìrìn àjò tí ọmọ ti wọ̀ ó máa ń nira fún lọ́kọláya láti túká o ó ní nípa ìdí èyí òun rọ àwọn ọkùnrin láti padà sí ìfẹ́ òwúrọ̀ kùtùkùtù èyí tí wọ́n fi ríra wọn tí wọ́n fi kọ ẹnu síra wọn kó tó di pé wọ́n ṣe yes I do ó ní nípa ìdí èyí tí ìbẹ̀rù Ọlọ́run bá tún wọ̀ ó dààmú lójú o wípé ọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́kọláya ni ó máa dùn ìgbàyúgbà bí ẹni fi oyin mu ògìnì. Díẹ̀ rèé nínú àwọn èsì àbájáde ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ti AFCON àti líìgì àgbábùtà ilẹ̀ òkèrè èyí tó ń lọ lọ́wọ́ tó wáyé ní òpin ọ̀sẹ̀ lánàá ti ṣe ọjọ́ Sunday nínú ti AFCON ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó ń lọ lọ́wọ́ o ní orílẹ̀-èdè Côte d'Ivoire nínú group E o orílẹ̀-èdè South Africa àti Namibia wọ́n jọ wákò South Africa fi àgbà wọn Namibia 4-0 ní bákan náà nínú group F orílẹ̀-èdè Morocco àti orílẹ̀-èdè DR Congo àwọn náà jọ ta ọ̀mì ẹyọ kankan ni wọ́n gbá wọnú àwọn ara wọn nígbà tí orílẹ̀-èdè Zambia àti orílẹ̀-èdè Tanzania táwọn náà ta ọ̀mì ẹyọ kankan ni wọ́n gbá wọnú àwọn ara wọn o nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ EPL orílẹ̀-èdè England báyìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Sheffield United àti West Ham United àwọn náà jọ wákò 2-2 ni wọ́n jọ ní àǹfààní láti bá wọ inú àwọn ara wọn. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth àti ikọ̀ Liverpool wọ́n ṣe ìyàbùtòǹbóńtò ròndòròndò ni wọ́n ṣe fún Bournemouth 4-0 báyìí òun náà ni wọ́n fi wọ̀n wọ́n o nínú ti EPL nìyẹn ẹ jẹ́ kí n tún gbàbẹ̀ kí n fún yín díẹ̀ nínú ti La Liga èyí tó wáyé ní àná
ikọ̀ agbábọ́ọ̀lù Osasuna àti Getafe àwọn náà jọ wákò. Osasuna fi àgbà wọn Getafe 3-2 ní. Real Madrid àti Almeria 3-2 náà ni Real Madrid wọ́n fi àgbà wọn Almeria. Real Betis àwọn pẹ̀lú Barcelona wọ́n jọ figagbága o. 4-2 ní Barcelona ni wọ́n fi na Real Betis, nígbà tí Girona àti Sevilla náà àwọn náà jọ wákò 5-1 o ní Girona ni wọ́n fi na Sevilla lánàá bolẹ̀. Bó ṣe wà nìyẹn, ẹ jẹ́ kí wá fún díẹ̀ nínú ti bọ́ọ̀lù tí a kàn eléyìí tí ó wáyé ní òní. Nínú Group A, ikọ̀ agbábọ́ọ̀lù Equatorial Guinea àwọn pẹ̀lú orílẹ̀-èdè Ivory Coast àwọn ni wọ́n jọ wákò ní òní, nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù ikọ̀ orílẹ̀-èdè ti Guinea-Bissau àti orílẹ̀-èdè wa Nàìjíríà Super Eagles tí àwọn náà tí wọ́n jọ wákò ní òní ní ti AFCON nìyẹn. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣọjọ́ Monday títí dojúmọ̀ ọ̀dà tẹ́sùmọ́ aláǹfààní láti gbọ́ tòun èmi. Mo gbà ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínú àwá fún mi Adénúgà lẹni tó múlò ìwọ́n wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àti ayọ̀ Ọlọ́run ọba kò ní fi mí sílẹ̀ o. Ẹ ṣeun gan-an ni o.